ẹ má mọ̀ ṣe Elédùmarè ṣe bí kò jẹ́ tú wò rárá láàrin àwọn ìlú tó lókè gíga lórílẹ̀‐èdè Nàìjíríà àti nílẹ̀ Yorùbá lápapọ̀. Ibẹ̀ la tún ti rí ìlú Ìdànrè tẹ́ ń wò nínú fídíò yìí tí ń bẹ nípínlẹ̀ Ondo. Nínú fídíò yìí mo fẹ́ máa fi hàn yín àwọn nǹkan àràmọ̀dà àti àwọn nǹkan ìjìnlẹ̀ nílùú Ìdànrè tí ń bẹ nípínlẹ̀ Ondo. Ìlú Ìdànrè jẹ́ ọ̀kan lára àwọn ìlú tá a ti dá látọjọ́ tó ti pẹ́ láti ọwọ́ Ọlọ́fin nígbà náà lọ́hùn. A sọ ní orúkọ rẹ̀ látàrí àwọn nǹkan àràmọ̀dà tí ń bẹ nínú rẹ̀. Ìdànrè lẹ́yìn tá a yọ nínú ọ̀rọ̀ Ìdànrè tí ó túmọ̀ lédè òyìnbó sí amazing wonder. Ìlú Ìdànrè jẹ́ ìlú kan tí ń bẹ láàárín òkè tí ó sì yíká pẹ̀lú àwọn òkè ńláńlá. Ẹni bá ti dé ìlú Ìdànrè rí yóò mọ ohun tí mò ń sọ lónìí. Nǹkan àrà tí ń bẹ níbẹ̀ ni wípé ọ̀nà kan péré ló wọ ìlú Ìdànrè, léyìí tó túmọ̀ sí wípé ọ̀nà tá a bá bá wọlé náà là bá jáde. Òkúta tí ń bẹ nílùú Ìdànrè jẹ́ ààbò fún àwọn aráàlú Ìdànrè yálà tí ogun bá fẹ́ dé. Òkúta yìí ni ó dáàbò bò wọ́n lọ́wọ́ ogun. Àwọn aráàlú Ìdànrè gbé ní òkè yìí fún bíi ẹgbẹ̀rún ọdún, ṣùgbọ́n látàrí àwọn ọ̀làjú ló mú wọn wá sísàlẹ̀ ní ọdún 1928. Ó yá ẹ tẹ̀lé mi ká lọ kájọ délùú Ìdànrè. Mo fẹ́ lọ fi àwọn nǹkan àràmọ̀dà àti ohun ìjìnlẹ̀ tí ò lè yọ́mọ ẹnìkọ̀ọ̀kan hàn yín tí ń bẹ nílùú Ìdànrè. Òkè Ìdànrè lẹ́ ń wò nínú fídíò yìí, léyìí tó túmọ̀ sí ibi táwọn ènìyàn gbé nígbà náà lọ́hùn. Nínú ìtàn a rí àkọsílẹ̀ wípé òkè yìí ti lò bíi ẹgbẹ̀rin ọdún sẹ́yìn, èyí tó túmọ̀ sí 800 years. Òkè yìí ní bíi 667 step kó tó di wípé a gun òkè yìí. Níbi àbáwọlé òkè yìí ibẹ̀ la ti rí igi tẹ́ ń wò nínú fídíò yìí tá à ń pè ní igi ìráyè. Ibẹ̀ náà la tún ti rí ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ àkọ́kọ́ nílùú Ìdànrè tá a kọ́ ní ọdún 1819 tí à ń pè ní Igbóòwe Elementary School, léyìí tó jẹ́ pé ilé ìwé yìí sì ń bẹ níbẹ̀ títí di òní olónìí. Ilé ẹjọ́ tí wọ́n ń lò nígbà náà lọ́hùn lẹ́ ń wò yìí àti ẹ̀wọ̀n tí wọ́n ń lò. Bẹ́ẹ̀ náà la tún lè rí ààfin ọba àti àwọn olórí pẹ̀lú nínú fídíò yìí tí ń bẹ lókè Ìdànrè. Èyí tẹ́ ẹ̀ tún wò yìí o là ń pè ní agbógun footprint tí ń bẹ lókè Ìdànrè tí ń bẹ lórí àpáta. Ìyàlẹ́nu tí ń bẹ níbẹ̀ ni wípé kò sẹ́nikẹ́ni tó lè kí ẹsẹ̀ bọ ibi yìí tí kò ní gbà. Ẹnikẹ́ni tó bá wá kẹsẹ̀ bọ ibi tẹ́ ń wò yìí tí kò bá ti gbà á jẹ́ wípé ẹni búburú ni, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn aráàlú Ìdànrè. Oríṣiríṣi àwọn ihò àpáta níbẹ̀ lókè Ìdànrè léyìí tó láyè púpọ̀ tẹ́ ń wò nínú fídíò yìí. Omi tẹ́ ẹ̀ tún wò yìí là ń pè ní omi àpáàrà léyìí tó ń bẹ ní ìlú Ìdànrè. Nígbà tí àwọn ajagun bá ti fẹ́ lọ ojú ogun, wọn a máa mu omi yìí tí ó sì tẹ́ wọn lọ́rùn. Ìgbàgbọ́ àwọn ni wípé ẹnikẹ́ni tó bá ti mu omi yìí tí ò bá ti tẹ́ ẹ lọ́rùn a jẹ́ wípé ẹni tọ̀hún ò ní tójú ogun dé. Àwọn nǹkan àrà míì tá a tún lè rí lókè Ìdànrè, àwọn bíi ọ̀rọ̀ tá a kọ sórí àpáta tó jẹ́ wípé kò tí ì sẹ́ni tó lè túmọ̀ rẹ̀ látọjọ́ tí òkè yìí ti ń bẹ. Èyí tá à ń pe ibẹ̀ ní adìyẹ kọ̀wé òyìnbó káàtì. Ẹ wo ìròyìn òótọ́ àfojúbà àfẹni tó bá débẹ̀ ló lè ròyìn. Àwọn nǹkan yìí níbẹ̀ lókè Ìdànrè, àwọn nǹkan àrà àtó ìjìnlẹ̀ tí ò lè yọ́mọ ènìyàn níbẹ̀ ní òkè Ìdànrè àti àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò lè mẹ́nubà nínú fídíò yìí. Ẹ mọ́ wá gbàgbé kẹ́ ẹ bá mi láìkì fídíò yìí, kẹ́ ẹ bá mi share rẹ̀, kẹ́ ẹ sì fọ́lò mi lórí Facebook mi @Omo Alagbawi worldwide. Orúkọ tèmi lọmọ Alagbawi, èmi lẹ́yinjú Elédùmarè, èmi latakóró wọnú àdó bàbá àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Ìlú Ìdànrè ni mo mẹ́nubà lónìí tí ń bẹ nípínlẹ̀ Ondo ní orílẹ̀-èdè Nàìjíríà.